Ìwádìí àti ìmọ̀ ìjìnlẹ̀ ó ti fi yé wa pé oko àtòbò òun ló dùn jù ní gbogbo àgbáyé. Wọ́n ní kò sí oúnjẹ tá a lè jẹ àbí nǹkan kan tá a lè ṣe tí adùn àbí ìgbádùn tá a rí nínú rẹ̀ tí yóò tó ti ìbálòpọ̀. Nítorí gbogbo àwọn chemicals tí a máa ń sọ̀rọ̀ nípa ìyẹn, à ń pè wọ́n ní àwọn hormones àti àwọn chemical tí máa ń mú orí yá, tí máa ń múnú dùn, tí sì máa ń mú kí ara ó yá gágá. Bẹ́ẹ̀ ni. So fún àwọn obìnrin tí wọ́n ń complain orí fífọ́, inú rírun nítorí pé wọn ò dó oko, a rí wípé gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni í máa ń ṣẹlẹ̀. Pàápàá jùlọ fún àwọn obìnrin tí wọ́n bá ti lọ́kọ àti tí wọ́n bá ti bímọ. Because nǹkan téèyàn ò wà used mọ́ tẹ́lẹ̀, ìwọ̀nba lára èèyàn lè dààyàn láàmú mọ́ fún un. Bẹ́ẹ̀ ni tó ti jẹ́ wípé ó ti lọ́kọ, jẹ́jẹ́ rẹ̀ náà ní dédé ń sá fókó. A rí pé irú àwọn orí fífọ́ kì í jìnnà sí ọ̀dọ̀ wọn. Inú rírun, ara ríro, àwọn ẹlòmíì ọkàn máa dédé kanra mọ́fù gbádá. Fún àwọn tí wọ́n sì sọ wípé àwọn ń experience àwọn headache, ara gbígbóná, gbogbo irú àwọn padà. A rí pé gbogbo irú nǹkan bá bí èèyàn bá ń fi ìyà jẹ rẹ̀ ni. Bí èèyàn bá ti mọ ibi títí ń lọ títí mọ ọ̀nà tí ó gbà dé bẹ́ẹ̀, kó mú rín àjò pọ̀n náà ni. Nígbà tó ti mọ̀ wípé oko dídó máa ń cure orí fífọ́, kí ló tún ṣẹ̀ṣẹ̀ ń retí kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ wá jókòó wá mọ́ bí ò sí. Gbogbo àwọn àǹfààní tí ń bẹ nínú pé kóbìnrin ó béèrè oko, gbogbo ẹ̀ láti sọ. Tó bá sọ fọ́kùnrin pé o fẹ́ dóko, orí rẹ̀ ó wù, ara rẹ̀ ó yá, kíákíá lẹ̀jẹ̀ ni ó rush lọ síbi oko ẹ̀. Immediately lọ̀rọ̀ tó sọ yẹn máa send the signal lọ sí central nervous system ẹ̀. Gbogbo ẹ̀ báyìí, gbogbo ara ẹ̀, orí inú ẹ̀ á bá tòde ẹ̀ ṣiṣẹ́ kíákíá ni. Pàápàá jùlọ kó tún jẹ́ obìnrin tí ó ti lẹ́tọ̀ọ́ sí. Torí ẹ̀ la ṣe ń sọ pé gbogbo ẹ̀yin ọkùnrin, obìnrin tó bá ti ń bẹ̀ yín kẹ́ ẹ wá dóhun tí èsì ṣe ìyàwó yín, ẹ mọ̀ kíyèsára. Torí wípé inú ọpọlọ yín níbi tó ń control intelligence, ibi tó ń control reasoning, ibẹ̀ ni ọ̀rọ̀ tó ń sọ yẹn máa lọ. Irú ọkùnrin yẹn ó ṣeé ṣe fún un kó mọ̀ lè reason. Ó ṣeé ṣe kó mọ̀ lè wò pé, ìmọ̀ gbọdọ̀ ṣe irú nǹkan báyìí. Kọ́lọ́run má jẹ́ wọn ó gba ògo ayé olúwa rẹ̀ lọ o. Ṣùgbọ́n ìwọ tó ẹ ti jọ lẹ́tọ̀ọ́ síra yín, a rí wípé o ti ṣe ìdajì nínú iṣẹ́ tó yẹ kọ́kùnrin yẹn ó ṣe láti fi dó ẹ níjọ́ yẹn, because o ti fún un ní strength and power. Then ara àwọn àǹfààní tí tún bẹ́nu kóbìnrin ó béèrè oko ni pé ọkùnrin yẹn ò ní fura sí ẹ. Kò ní mọ̀ rò wípé bóun ò tiẹ̀ wúlò fún ọ nínú other aspect, òun sá wúlò fún ọ bí oko. And moreover gan, ó ti mọ̀ wípé o ò lẹ́lòmíì lẹ́yìn òun. Because fún ọ láti wá máa sọ fún òun pé o fẹ́ dóko, ó mean pé you don't have any other person apart from him. So àwọn needless pain, àwọn pain tí ó yẹ kí èèyàn máa go through ni àwọn obìnrin míì máa ń fúnra wọn látàrí bí wọ́n ṣe ń di ojúmọ́ rí sí oko. Ẹ má sì jẹ́ àgbàgbé, ìwọ tó bá fẹ́ dóko rọrùn lọ fẹ́ ọkọ. Má rè dóko lẹ́gà kan o, ìsìn bẹ́ẹ̀. A lè sọ pé bóyá nítorí pé baálé ilé fọ́ lójú ká mọ̀ pẹ̀lẹ́fọ̀. A lè ní bí àtorókò àtòbò wọn tó ti fẹ́ yàwó ló wà fún ká wá mọ̀ sọ torí pé nǹkan wà tán tí fẹ́ yàwó. Choice tó bá make tó náà sọ̀rọ̀ kó àtòbò tó rè dóko lẹ́gà tó ń dóbò lẹ́gà, èmi ò sí ń bẹ́ẹ̀ o. Fún àwọn tí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ni là ń bá wí. Yes. Then a sọ̀rọ̀ nípa dopamine. Dopamine jẹ́ chemical tí ó máa ń ṣe kíni, tó máa ń help mood, sleep, then cognition, movement. Gbogbo àwọn nǹkan yẹn ni dopamine ló máa ń ṣiṣẹ́ fún nínú ara nígbà tí èèyàn bá produce ẹ̀, tó release ẹ̀ during dídó. Then acetylcholine, òun náà wà fún learning and memory. Torí ẹ̀ la ṣe sọ pé ọkùnrin tí kò bá rí òbòdò, wọn ì lè ronú dáadáa. Ìrònú wọn yìí jágara, ọ̀rọ̀ wọn gan ò ní lọ tààrà. So yà bá wọn, because gbogbo ibi tí memory wọn ti yẹ kí wọ́n ti mú ọgbọ́n wá, memory yẹn ò ní settle. Ṣó yé wa? Because acetylcholine ó wà fún learning. Ṣó yé wa? Ó jẹ́ a center ní inú ọpọlọ tẹ́ pé kò gbọdọ̀ wà disturbed. Ṣó yé wa? Òun la fi sọ pé ìbálòpọ̀ ó máa ń ṣe kíni, ó máa ń help memory, ó máa ń jẹ́ kí ọpọlọ wà refreshed. Ṣó yé wa? Ó máa ń mú kí èèyàn tètè rántí nǹkan, tí wọ́n sáré máa ń gbàgbé nǹkan tán kàn máa kanra bí ajé elékùú. Àìrókódó àìróbòdó ni. So ẹ máa dó oko, ẹ máa dó òbò, ẹ máa dóra yín gbọ́ ẹ̀yin tẹ́ ti ní ọkọ àti tẹ́ ti ní ìyàwó. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? Yes. So then a tún sọ àwọn questions tí mo ní for now. Ṣó yé wa? Òun ni mò ń try láti answer ní inú question yìí, nínú fídíò yìí. Then àwọn ọkùnrin tí wọ́n bá máa ń lo drug, ẹ kíyèsí ara. Because even àwọn sìgá, àwọn ọtí gan, àwọn ògógóró táwọn ọkùnrin máa ń mu yẹn, ẹ rí ọkùnrin tó bá ti fi sìgá àtọtí àti igbó bá yá rẹ̀ jẹ́ láti kékeré, irú wọn bá fi máa pé 45, 50, oko wọn ò ní ṣiṣẹ́ mọ́.
because iṣẹ́ tí sìgá máa ń ṣe lára àtàwọn tí gbogbo àwọn mùkúmù tó máa ń mu ni wípé ó máa ń hinder flow of blood ni, and anything tó bá ti lè alter flow of blood ó máa disrupt bí ẹ̀jẹ̀ ṣe máa rush, because ẹ̀jẹ̀ ló máa rush síbi okó tó kó a fi le. So anything tó bá ti lè mú kí ẹ̀jẹ̀ kó má flow bó ṣe yẹ kó flow, that thing is capable of doing what? Is capable of pé kó dí àti lè ní ìbálòpọ̀ lọ́wọ́ fún ọkùnrin. So gbogbo àwọn ọkùnrin tó bá máa ní habit yẹn kan quit ẹ̀. Then apart from that, cigar contain nicotine. Nicotine yẹn ó jẹ́ chemical tẹ́ pé ó máa ń pa okó, máa ń pa libido ni. So gbogbo àwọn tó bá máa ń mu mùkúmù yẹn kí wọ́n stop ẹ̀. Àwọn míì wà tí wọ́n ní àwọn ṣẹ́ wà ní age of 50 ọkùnrin wọn okó àwọn ò ṣiṣẹ́ mọ́. Most of them sìgá, ọtí, igbó tán ti mu sẹ́yìn òun ló bá yí okó wọn jẹ́. So ẹ máa wà natural, ẹ máa jẹ èso, ẹ máa jẹ apple, ẹ máa jẹ banana, ẹ máa jẹ cucumber, ẹ máa jẹ groundnut, onion, ó contain vitamin C. Òun náà ni vitamin C is the same thing as ascorbic acid. Ó dẹ̀ jẹ́ powerful component of sperm cell. Gbogbo àwọn nǹkan yẹn apart from kó máa boost libido, á tún fún àtọ̀ yín ní agbára. So ẹ máa wà natural, ẹ máa jẹ vegetable, ẹ máa jẹ ẹ̀fọ́, ẹ máa sùn, ẹ máa ṣe exercise. Gbogbo àwọn kiní tí wọ́n mu, tí wọ́n dàpọ̀, tí wọ́n mu mùkúmù yẹn, gbogbo ẹ̀ yẹn kò dáa fún ara. Ṣóyé wa, fún àkókò tí àwọn tó máa ń lò, àkókò tán bá lò yẹn ó lè fún wọn lágbára, but effect burúkú ló tún máa wá padà ní ara wọn. Then ẹ̀yin obìnrin náà ẹ má máa sọ àwọn ọ̀rọ̀ tí yóò máa pa okó. Ṣé ẹ mọ̀ pa sọ̀rọ̀ nípa àwọn nǹkan mẹ́ta tó máa ń fa pé kí okó ọkùnrin ó má le. Àkọ́kọ́ ó ní psychological reason, we have medical reason, and we have environmental. London environmental reason yẹn ó ní àwọn nǹkan tó surround ẹ̀. Kí ni àwọn nǹkan tó surround ọkùnrin bí obìnrin tó ń bá gbé, bí àwọn nǹkan tí ó bá ń là kọjá, bóyá àwọn míì go through bóyá financial hiccup, àwọn míì ní problem bóyá níbi iṣẹ́, ìrònú, gbogbo bépo ṣe wọ́n ìgan ó lè affect okó àwọn ọkùnrin míì. Bí àwọn okó kan wà tó ṣe pé bépo wọ́n jù bẹ́ẹ̀ lọ gan kò ní kí wọ́n má le. Ẹ má bínú sí background noise, church kan wà nítòsí bí wọ́n ń ṣe program. So mi ì fẹ́ kí fídíò yìí gùn jù. Ṣeun gan. Ọjọ́ tí a bá máa ṣe live stream màá sọ fún wa. Thank you so much.